Obìnrin kan gbé ọmọ ọ̀sẹ̀ kan jù sẹ́gbẹ̀ẹ́ títì, ó ní kí wọ́n bóun tọ́jú ẹ̀ dáadáa. Obìnrin ará ilẹ̀ Cameroon kan tẹ́nikẹ́ni kò mọ̀ ti gbé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí jù sí ẹ̀gbẹ́ kan láàrin títì látàrí àìrówó tọ́jú ẹ̀. Ní nǹkan bí aago 6 àárọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n rí ọmọ náà níbi tí wọ́n tẹ́ ẹ sí lẹ́gbẹ̀ẹ́ Mideno Tefinki quarters lágbègbè Nkwem nílùú Bamenda lápá àríwá orílẹ̀-èdè Cameroon. Ṣùgbọ́n tó ya àwọn èèyàn lẹ́nu ní lẹ́tà kékeré kan tí ìyá ọmọ òun kọ tó sì fi sínú aṣọ tó fi wé ọmọ náà. Ohun tó kọ síbẹ̀ ni pé kí ẹnikẹ́ni tó bá gbé ọmọ náà jọ̀ọ́ kó bá òun tọ́jú ẹ̀ dáadáa. Nínú ìwé pélébé tóbìnrin náà kọ sínú aṣọ tó fi wé ọmọ òun ló ti ṣàlàyé pé ìgbésẹ̀ tóun gbé náà kò dùn mọ́ òun nínú, ṣùgbọ́n nítorí tí kò sẹ́ni tó lè ran òun lọ́wọ́ tóun kò sì fẹ́ kọ́mọ náà jìyà lòun ṣe bẹ́ẹ̀. Ó ní ó dùn mí jọjọ pé mo ní láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí. Mi ò rọ́nà míì mọ́ nítorí ìgbésí ayé dáadáa tó kún fún ìdùnnú àti ayọ̀ ló wù mí kí ọmọ yìí gbé. Mi ò ní nǹkan kan, mi ò ní olùrànlọ́wọ́ kankan, kò sì sí kọ́bọ̀ tó kéré jù fún mi láti bẹ̀rẹ̀ òwò pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tó lè máa mówó wọlé fún èmi àtọmọ yẹn láti lè máa fi tọ́jú ara wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa, mo sì gbàdúrà pé Ọlọ́run yóò bùkún yín, yóò sì ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ fún yín. Michael lórúkọ tí mo sọ, ọjọ́ 26 oṣù kẹrin ọdún yìí ni mo bí i. Ó ti gba abẹ́rẹ́ àjẹsára lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n a ò tí ì dá okó fún un. Ọlọ́run á bùkún fún ẹ̀yin àti ìdílé yín o. Bẹ́ẹ̀ ni obìnrin tó ní ọmọ tuntun náà kọ sínú ìwé ọ̀hún. Wọ́n ní wọ́n ti gbé ọmọ náà lọ sí tẹ̀sán ọlọ́pàá agbègbè náà láti túbọ̀ ṣe àwọn ètò tó yẹ fún un. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lágbègbè náà ní lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ ọmọ tí wọ́n rí ọ̀hún tó olórí àgbègbè náà àtàwọn aláṣẹ tọ́rọ̀ kàn létí ni wọ́n gbé ọmọkùnrin kékeré náà lọ sílé ìwòsàn tí wọ́n sì fi yé wọn dáadáa pé àlàáfíà ló wà, gágá sì lára ẹ̀dá. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.